Sakaraya lé Sakaraya orí kẹta ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ kẹta. Joshua olórí ogun ó dúró níwájú Ọlọ́run, níwájú áńgẹ́lì Ọlọ́run. Nǹkan fẹ́ ṣẹlẹ̀, wọn ayẹyẹ náà nídìí àṣẹlẹ̀. Ṣùgbọ́n kó ti dúró nì náà ni Sátánì ó jákun á dúró sí ọ̀ọ́tún rẹ̀ láti dì lọ́ bóyá ó fẹ́ béèrè nǹkan bí àdúrà níwájú Ọlọ́run, láti dì lọ́ bóyá ó fẹ́ gba ohun àyẹyẹ, ó fẹ́ gba oore sínú ayé rẹ̀. Ni Ọlọ́run Olódùmarè arínúròde kò mèrò ọkàn, ó ti mọ èrò ọkàn Sátánì wí ìṣẹ̀lẹ̀ fẹ́ dí ìránṣẹ́ òun lọ. Lórí náà bá kò í ṣe tẹ̀rẹ̀ jẹ́jẹ́ ni o, ẹ̀sọ́ ní jílọ̀ ọ̀rọ̀ kò ro burúkú síra rẹ̀, òun àyẹ̀ lọ́mọkàn rẹ̀ rò. Ṣùgbọ́n wà mọ̀wé Sátánì lúgọ ọ̀sàbò ọmọra rẹ̀ pamọ́ síbì kan. Ẹ wá kọ́ tí a rí ọbọ̀, ẹ wá kọ́ tá a ṣe ọ́ lé jàǹbá. Èrí lè yin ìwọ gẹ́gẹ́ bí ọ̀nìkan, torí pé wẹ́ẹ̀ mọ̀ bí kì í wúyà. Wọ́n gbọ́dọ̀ dúró dán kó so mọ́ olùgbàlà rẹ nínú ìwà mímọ́, nínú ìjólótọ́, nínú àdúrà gbígbà, nínú gbígbọ́ràn sí àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́. Kó ọ̀rọ̀ mọ́ Jésù Olúwa rẹ ni, kó ọ̀rọ̀ mọ́ tìkẹ̀tìkẹ̀. Ìgbà kan bá ṣèyí ni kò di ọ̀pọ̀ pẹ̀lú rẹ̀, kò sọ ọ̀pọ̀ pẹ̀lú rẹ̀, kò gbọ́ràn sí lójoojúmọ́. Kọ́ni kó bá rí gbèrò, kọ́ni bá rí ṣètò, ṣe kọ́ tí a rí ọbọ̀ ká múdi rẹ̀ janlẹ̀. Kọ́ Ọlọ́run ti rí inú ọkàn Sátánì lẹ́jọ́ ni, kò fẹ́ ṣe òdíọ́, kò fẹ́ ṣe adínàgbò òkú nínú ayé Joshua ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ru ọkàn rẹ̀ nínú ẹsẹ̀ kejì Sakaraya orí kẹta. Bíbélì wí Olúwa bá ọ wí wọ Sátánì. Kí nǹkan Ọlọ́run á bá wí, ẹ ṣìyà láàmú jorí rẹ̀, ẹ ṣègùn látòbọ̀ dàlé lórí, ẹ ṣòyà ká túbọ̀ mú jẹ́ ni. Olúwa bá Sátánì wí lórí ayé ọ̀nà tẹ̀rẹ̀. Kó ti wù kẹ́ lọ́gbọ́n àrékè dà tó, Ọlọ́run mọ kó ti ṣe ọmọ ọ̀nà kó mí mu. Wí Olúwa bá ọ wí kọ gbọ́ ní ṣá. Apá rẹ̀ ó ti jábọ̀, ààbò rẹ̀ ó ti sáko. Ọlọ́run wí, Ọlọ́run ti bá ọ wí, torí pé Ọlọ́run ni ó ti yan Jerúsálẹ́mù. Kí Ọlọ́run kó yan sí Jerúsálẹ́mù, Ọlọ́run kó yàn ọ́ kó mọ orúkọ rẹ̀ kó mú dípò Jerúsálẹ́mù ni. Ọlọ́run kó yàn ọ́ ni, ọba Sátánì ọba wí lórí ayé rẹ̀. Ọlọ́run kó yàn mí, kó pè mí, kó gbà mí là, ọba Sátánì wí ní orí ayé mi. Sátánì égbèrò bí, égbèrò ọ̀tẹ̀, égbèrò jàǹbá, égbèrò kọ́ tí a wó ọ palẹ̀. Bíbélì wí olè o bí kò ṣe láti jí, láti pa àti láti parun. Ṣùgbọ́n òun Jésù Kristi òun wá láti fún ọ ní ìwòye àti láti fún ọ ní ọ̀pọ̀lọpọ̀. Ọba Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá wàá rí òlérí lébẹ̀ pé Sátánì bí kò ṣe láti jí, láti pa àti láti parun. Ṣùgbọ́n Jésù yàṣùlérí kó èèyàn ọmọ Ọlọ́run wí wọ́n á o láti gbèjàrà o, wọ́n á o láti bá èṣù wí, wọ́n á o láti gbà á, láti fún wa ní òye lọ́pọ̀lọpọ̀. Torí náà kó bá ti kéfì kó gbórírùn. Wígbà kan fẹ́ ṣe àṣeyọrí, fẹ́ tẹ́ ọ gba ìwé ẹ̀rí oyè rẹ, wọ́n fẹ́ ṣe foundation lé, wọ́n fẹ́ ṣe ohun ayẹyẹ, ọmọ rẹ fẹ́ ṣàṣeyọrí. Sátánì fẹ́ jákòó bá fẹ́ gbógun wo ìkéfì rẹ̀, gbogbo irúwé ẹlẹ́gbẹ́ bí kò yà lọ́ọ̀tún rẹ̀. Mo bá jà o, mo ṣe nǹkan kan rọra wí lórúkọ Jésù Kristi, Olúwa bá ọ wí. Èjù bẹ́ẹ̀ yí ni o, wá jẹ́ ọ lẹ́gbàgbọ́ tọ̀tọ̀ lọ yà, akéwù rẹ̀ asakọ̀. Ojú lórúkọ mi ọmọ àbálábítọ́ ọ̀nìkan gbàlà kan fún láṣẹ kò yóò apàṣẹ wí Sátánì Olúwa bá ọ wí. Kọ́dẹ̀ àríbi dé sílé ìjọba Ọlọ́run. Ire o.